Assalamu alaikum wa rahmatullahi ta'ala wa barakatuh. Mo kí wa lọ́kùnrin àti lóbìnrin ní gbogbo àyíká yìí tí ẹ bá ti ń gbọ́ mi. Orúkọ tèmi ni TMP, Traditional Medicine Practitioner, Alhaj Adéagbo Kamaldeen Raji, tí mo jẹ́ aláṣẹ àti olùdarí Akikat Global Investment Nigeria Limited nílùú Òṣogbo. Àǹfààní tí mo mú wá fún yín, àǹfààní ńlá ni. Mi ò sì fẹ́ kẹ́ ẹ fojú rénà rẹ̀. Àwọn ènìyàn ni wọ́n pè mí pé kí n dákun kí n ràn wọ́n lọ́wọ́, kí n bá wọn sọ ọ̀rọ̀ yìí sí orí afẹ́fẹ́. Ọ̀rọ̀ náà ni pé ẹnikẹ́ni tó bá ń rí ìbálòpọ̀ lójúran, ìmọ̀ ọkùnrin ni àbóbìnrin ni, tó bá ń bá èèyàn ní àjọṣepọ̀ lójúran, ọmọ ènìyàn ò kọ̀ mọ́. Tàbóbìnrin náà ni wọ́n ń bá láṣepọ̀ lójúran, ọmọ ènìyàn ò kọ̀ mọ́ ènìyàn ò. Nǹkan méjì ni kẹ́ lọ ṣe. Nǹkan méjì ni kẹ́ lọ ṣe. Ẹ lọ wá ewé abíkolo. Ẹ lọ sí ọ̀dọ̀ àwọn tó mọ̀ nípa ewé, táǹtà nǹkan eléwé ọmọ. Ẹlẹ́fẹ́ ra ewé abíkolo, tòòjọ́ ni o, tútù. Tẹ́ ẹ bá ti rí ewé abíkolo, ẹ wá lọ wá àkàrà orí àpáta. Kí là ń pè ní àkàrà orí àpáta? Iná ni ìgbọ̀nsẹ̀ táwọn èèyàn bá ṣe sí orí àkìtàn. Ìgbọ̀nsẹ̀ tó ti gbẹ tó wà lórí àkìtàn tẹ́ ẹ̀ mẹ́ni tó yá. Ẹ máa gún papọ̀ mọ́ ewé abíkolo tútù yẹn. Ẹ wàá sá sínú ilé tí ó gbẹ. Allahu Akbar. Tẹ́ ẹ bá ti sá tó bá ti gbẹ, nínú ilé tẹ́ ń gbé tẹ́ ẹ ti máa ń lálàá yẹn, ẹ wá wá èédú, ẹ̀yìn iná, ẹ bù sínú àpáàdì kan tàbí inú abọ́ kan. Ẹ wá fin ní tùràrí, ṣùgbọ́n ẹ má dúró síbẹ̀ o. Tẹ́ ẹ bá ti fin ní tùràrí tán, ẹ jáde lọ. Tẹ́ ẹ bá ń gbúròó ẹsẹ̀ nínú ilé yín tàbí lórí àjà, tẹ́rù ń bà yín, tẹ́rù ó pé kí ló ń ṣẹlẹ̀, iṣẹ́ yìí ni kẹ́ lọ ṣe. Ọlọ́run tó dá yín, tó dá àwa náà, yóò máa dáàbò rẹ̀ bò wá. Aburú ò ní ṣe yín. Àgbárùkọ̀lá Al-Qur'an lọ́dọ̀ Ọlọ́run. Ìyẹn jẹ́ àkọ́kọ́. Ẹlẹ́ẹ̀kejì, tá a bá rí ẹnikẹ́ni tí ọwọ́ rẹ̀ bá ń gbọ̀n, tọwọ́ rẹ̀ ń gbọ̀n, tí ò mọ́wọ́ dúró rárá, ẹ lọ wá bàákà. Bàákà tí wọ́n dàbí àlùbọ́sà. Tẹ́ ẹ bá ti rí bàákà, ẹ lọ̀ pọ̀ mọ́ ẹ̀rù alamọ, ẹ lọ̀ kó kúnná dáadáa. Ẹ wá fi ọṣẹ kó, ọṣẹ dúdú, ẹ fi yí. Ẹ lọ sọ sínú schnapps. Ẹ sọ sínú schnapps. Ọṣẹ yẹn ẹ lè mọ́ra jọ ọṣẹ bíi 500 naira lọ. Ẹ lọ sọ sínú schnapps. Tẹ́ ẹ bá ti sọ sínú schnapps, lágbára Ọlọ́run, ẹnikẹ́ni yẹn kó máa mu salt cup orí schnapps yẹn. Ó lè máa mú anytime tó bá wù. Lágbára Ọlọ́run, àárọ̀ ni kó máa mú o. Àárọ̀ ni kó máa mú o. Tó bá mú yóò dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Tó bá lò lénìí o, yóò tún fi bí ijọ́ méjì àbí ijọ́ mẹ́ta lẹ̀ kó tún tó lò, kì í ṣojoojúmọ́ o. Bàákà yẹn má jẹ́ kó pọ̀ ńbẹ̀ o. Ṣé ẹ ti gbọ́? Ẹ̀rù alamọ àti bàákà ẹ lọ papọ̀ kẹ́ ẹ sọ sínú schnapps lẹ́yìn ìgbà tẹ́ ẹ ti fọṣẹ dúdú tẹ́ ẹ ti fi pò. Nọ́mbà mi ò kú o, 08037199363. 08037199363. Àánú Ọlọ́run ó máa bá yín o. Mo kí yín pé tó dìgbà mí wípé assalamu alaikum wa rahmatullahi ta'ala wa barakatuhu. Ó dàbọ̀.